Ìwé Máàkù orí 5. Wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará Gádárà. Nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde, lójú kan náà ọkùnrin kan tó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀. Ó ń ti ibi ibojì jáde wá, ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì, kò sì sí ẹni tí ó lè dè é, kì í ṣe ẹ̀wọ̀n. Nítorí pé nígbà púpọ̀ ni a ti fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti ẹ̀wọ̀n dè é, òun a sì dá ẹ̀wọ̀n náà méjì, a sì dá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wẹ́wẹ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó lágbára láti sè é rọ̀. Àti nígbà gbogbo ní ọ̀sán àti ní òru, ó wà lórí òkè àti nínú ibojì. A máa kígbe, a sì máa fi òkúta pa ara rẹ̀ lára. Ṣùgbọ́n nígbà tí ó rí Jésù ní òkèèrè, ó sáré wá, ó forí balẹ̀ fún un, ó sì kígbe ní ohùn rárá wípé, "Kí ní ṣe tàwa tìrẹ, Jésù, ọmọ Ọlọ́run ọ̀gá ògo? Mo fi Ọlọ́run fi ọ́ bú, kí ìwọ kí ó má ṣe dá mi lóró." Nítorí tí ó wí fún un pé, "Jáde kúrò lára ọkùnrin náà, ìwọ ẹ̀mí àìmọ́." Ó sì bí léèrè, "Orúkọ rẹ?" Ó sì dáhùn wípé, "Lẹ́gíọ́nì ni orúkọ mi, nítorí àwa pọ̀." Ó sì bẹ́ gidigidi pé kí ó má ṣe rán wọn jáde kúrò ní ilẹ̀ náà. Agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan sì wà níbẹ̀ tí ń jẹ lẹ́bàá òkè. Gbogbo àwọn ẹ̀mí èṣù bẹ̀ ẹ́ wípé, "Rán wa lọ sínú àwọn ẹlẹ́dẹ̀, kí àwa kí ó lè wọ inú wọn lọ." Lọ́gán Jésù jọ̀wọ́ wọn, àwọn ẹ̀mí àìmọ́ sì jáde, wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ. Agbo ẹlẹ́dẹ̀ sì tùpù, wọ́n sì súré ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sínú òkun. Wọ́n sì tó ìwọ̀n 1,000, wọ́n sì kú sínú òkun. Àwọn tí ń bọ̀ wọ́n sì sá, wọ́n sì lọ ròyìn ní ìlú ńlá àti ní ilẹ̀ náà. Wọ́n sì jáde lọ láti wo ohun náà tí ó ṣe. Wọ́n sì wá sọ́dọ̀ Jésù, wọ́n sì rí ẹni tí ó ti lé ẹ̀mí èṣù, tí ó sì ní lẹ́gíọ́nì náà. Ó jókòó, ó sì wọṣọ, ìyè rẹ̀ sì bọ̀ sí ipò. Ẹ̀rù sì bà wọ́n. Àwọn tí ó rí sì ròyìn fún àwọn tí ó bí. Àwọn tí ó rí wọ́n sì ròyìn fún wọn bí ó ti rí fún ẹni tí ó ní ẹ̀mí èṣù àti àwọn ẹlẹ́dẹ̀ pẹ̀lú. Wọ́n sì bẹ̀rẹ̀ sí bẹ̀ wípé kí ó lọ kúrò ní agbègbè wọn. Bí ó sì ti ń wọ inú ọkọ̀, ẹni tí ó ní ẹ̀mí èṣù náà ó ń bẹ̀ kí òun kí ó lè máa bá gbé. Ṣùgbọ́n Jésù kò gbà fún un. Ṣùgbọ́n ó wí fún un pé, "Lọ sí ilé rẹ, kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí Olúwa ti ṣe ohun ńlá fún ọ àti bí ó ti ṣàánú fún ọ." Ó sì padà lọ, ó bẹ̀rẹ̀ sí máa ròyìn ní Dekapoli ohun ńlá tí Jésù ṣe fún un. Ẹnu sì ya gbogbo ènìyàn. Nígbà tí Jésù sì tún ti inú ọkọ̀ kọjá sí apá kejì, ọ̀pọ̀ ènìyàn péjọ tí ó sì wà létí òkun. Sì wò ó, ọ̀kan nínú àwọn olórí sínágọ́gù tí à ń pè ní Jáírù wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí, ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì bẹ̀ ẹ́ gidigidi wípé, "Ọmọbìnrin mi kékeré wà lójú ikú. Mo bẹ̀ ọ́ kí o wá fi ọwọ́ rẹ lé e, kí a lè mú un láradá, òun ó sì yè." Ó sì bá a lọ, ọ̀pọ̀ ènìyàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn, wọ́n sì há a ní ààyè. Obìnrin kan tí ó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ ti rí pípọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn, sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbà tí ó gbúròó Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn. Ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wí pé, "Bí mo bá ṣáà lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá." Lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun láradá nínú àrùn náà. Lọ́gán Jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ jáde
àṣẹ ti ara òun jáde. Ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn, ó sì wí pé, ta ni ó fọwọ́ kàn mí ní aṣọ? Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé, ìwọ rí bí ìjọ ènìyàn ti há ọ ní ààyè, ìwọ sì ń wí pé, ta ni ó fi ọwọ́ tọ́ mi? Ó sì wò yíká láti rí ẹni tí ó ṣe nǹkan yìí, ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì, bí ó ti mọ ohun tí a ṣe lára òun, ó wá, ó sì wólẹ̀ níwájú rẹ̀, ó sì sọ gbogbo òtítọ́ fún un. Ó sì wí fún un pé, ọmọbìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ láradá, máa lọ ní àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí ó sì ti ń sọ̀rọ̀ ní ẹnu, àwọn kan ti ilé olórí sínágọ́gù wá, tí ó wí pé, ọmọbìnrin rẹ kú, èéṣe tí ìwọ fi ń yọ olùkọ́ni lẹ́nu mọ́? Lójú kan náà, bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ, ó wí fún olórí sínágọ́gù náà pé, má bẹ̀rù, ṣáà gbàgbọ́ nìkan. Kò sì jẹ́ kí ẹnikẹ́ni tọ òun lẹ́yìn bí kò ṣe Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin Jákọ́bù. Ó wá sí ilé olórí sínágọ́gù, ó sì rí ariwo àwọn tí ń sọkún tí wọ́n sì ń pòǹréré ẹkún gidigidi. Nígbà tí ó sì wọlé, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń pariwo tí ẹ sì ń sọkún? Ọmọ náà kò kú, ṣùgbọ́n sísùn ni ó sùn. Wọ́n sì fi ń rẹ́rìn ẹlẹ́yà, ṣùgbọ́n nígbà tí ó sì ti gbogbo wọn jáde, ó mú bàbá àti ìyá ọmọ náà àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀, ó wọ ibi tí ọmọ náà gbé dùbúlẹ̀ sí. Ó sì mú ọmọ náà ní ọwọ́, ó sì wí fún pé, tàlítà kúmì, ìtumọ̀ èyí tí í ṣe, ọmọbìnrin, mo wí fún ọ, dìde. Lọ́gán ọmọbìnrin náà sì dìde, ó sì ń rìn, nítorí ọmọ ọdún 12 ni. Ẹ̀rù sì bà wọ́n, ẹnu sì yà wọ́n gidigidi. Ó sì pàṣẹ fún wọn gidigidi pé kí ẹnìkan kí ó má ṣe mọ èyí. Ó sì wí pé kí wọn kí ó fún ní oúnjẹ.